ẹ̀yin èèyàn mi ẹ bá mi ká lọ. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹni tó bá ní aràn gìnìsọ̀. Kí là ń pè ní aràn gìnìsọ̀? Ó yàtọ̀ sí gbogbo aràn tán máa ní ẹ lọ rògùn aràn fọ́mọ yẹn, ó yàtọ̀ sí yẹn o. Aràn gìnìsọ̀ ni wọ́n ń pè ní aràn burúkú tí í ba oyún jẹ́. Tọ́kùnrin bá ti rìlíìsì sára ìyàwó rẹ̀ báyìí, immediately pẹ̀lú ògo Ọlọ́run, aràn gìnìsọ̀ wọn ó sì lọ fà á mú lẹ́sẹ̀kẹsẹ̀. Èyí tọ́lọ́run bá wá ní kó dúró yóò lọ jó mu ní straight. Obìnrin tó bá ní aràn gìnìsọ̀ lára, la ilaha illallah. Aràn gìnìsọ̀ burú débi wípé spam ni máa ń mu lára obìnrin. Aràn gìnìsọ̀ ní jẹ́ kó rù, yóò mọ tájẹ́tì ilé ọmọ rẹ̀ ní tó bá ti ń bọ̀, spam bẹ̀ ni ó mọ̀ mu. Dákun bá mi share, bá mi tẹ love and like. Gbogbo ẹni tí ń wọ́mọ Ọlọ́run bá ní fún ọlọ́mọ alálùbáríkà. Share sí èèyàn 20 á dàn fún ọ. Mo fẹ́ sọ̀rọ̀ nípa aràn gìnìsọ̀ fún aláboyún tí ń wá oyún. Kò wá sí nǹkan tó pọ̀ o. Kì í ṣe nǹkan tó pọ̀. Kì í ṣe nǹkan tó pọ̀ kankan. Kì í ṣe nǹkan tó pọ̀. Báwo la ṣe ń lo aràn gìnìsọ̀? Báwo la ṣe ń lò fún ẹni tó ní aràn gìnìsọ̀? Kí ni a fi ń tọ́jú rẹ̀? Kí ni a fi ń tọ́jú aràn gìnìsọ̀? Ẹ lọ bá mi wá egbò ifán tútù. Ọ̀tọ̀ ni ifán, ọ̀tọ̀ ni ifán tútù. Ẹ bá mi wá ata tá à ń jẹ. Tó bá wọ̀ lé wá rodo, tó bá wọ̀ lé wá mi. Ata tá à ń jẹ yẹn náà ni ó lọ wá. Ẹ bá ti wá egbò ifán tútù, ẹ lọ bá mi wá. Ẹ lọ bá mi wá ata tá à ń jẹ. Ẹ wá iyọ̀ short, iyọ̀. Ẹ wá irú. Ẹ lọ wá irú tá à ń jẹ yẹn, irú tá a máa fi ṣe bẹ̀ yẹn. Ẹ wá lọ wá àlùbọ́sà eléwé, ó yàtọ̀ sí àwọn àlùbọ́sà o. Àlùbọ́sà eléwé, lọ bá mi wá egbò ifán tútù. Nọ́mbà mi ò change 07033449598 07033449598. Bá mi share rẹ̀ sí èèyàn 20 á dàn fún. Aràn gìnìsọ̀ aràn tó burú ni. Egbò ifán tútù. Aràn gìnìsọ̀ yìí jẹ́ kóbìnrin ó lóyún, kì í jẹ́ kóbìnrin ó lóyún, ìmọ̀ jo spam mu ni. Aràn gìnìsọ̀, wọ́n ti test gbogbo ara ẹlòmíràn nígbà àwọn ò rí aràn gìnìsọ̀ ńbẹ̀. Wọ́n ní kò sí nǹkan kan tó ṣe yín, ẹ máa lọlé, tó ní ẹ máa lọlé. Inú onítọ̀ àwọn ń lọlé. Egbò ifán tútù lọ bá mi wá. Ata tá à ń jẹ, iyọ̀, irú, àlùbọ́sà eléwé. Ẹ wá gún gbogbo nǹkan yìí pọ̀ pátápátá. Ẹ gún pọ̀. Egbò ifán tútù lẹ́gùn àkọ́kọ́ gún, tó bá ti kọ̀ dáadáa, tó ti gún pátápátá. Ẹ wá da ata sí, ẹ gún ata mọ́. Ẹ bu iyọ̀ díẹ̀ sí, ẹ wá bu irú díẹ̀ sí, ẹ gún pọ̀. Àlùbọ́sà eléwé náà ẹ gún òun náà papọ̀. Ẹ gún papọ̀. Ẹ bá ti wá gún papọ̀ tán, ẹ wá ṣe robóróbó bí robó tá a máa jẹun. Ẹ wá ṣe robóróbó kínkìn tí ò ní ju kékeré báyìí lọ, bí òkúta, tí ò ní ju tíntín báyìí lọ, tí ò ní ju báyìí lọ. Ẹ wá ṣe kíni? Ẹ wá rọra sá sínú lésìbòjì tí ó ti gbẹ, tí ó ti dry. Tẹ́ bá ti sá bóyá after 3 or 5 days tẹ́ ti sá, ẹ máa jù sínú, tẹ́ bá ti fẹ́, ẹ wá máa jù sínú ẹ̀kọ́ gbígbóná. Ẹ máa jù sínú ẹ̀kọ́ gbóná kó ń tọ̀ mọ́ ṣe kíni? Kó ń tọ̀ mọ́ fi mu ẹ̀kọ́ gbóná. Pẹ̀lú ògo, ẹ máa mú lẹ́yọ kọ̀ọ̀kan ní ẹyọ kan àbí méjì, ẹ máa mú lẹ́yọ kan lálẹ́, ẹyọ kan lọ́rọ̀, ẹyọ kan lálẹ́. Ẹ máa jù sínú ẹ̀kọ́ gbóná kó ń tọ̀ mọ́ mú kó máa fi mu ẹ̀kọ́. Pẹ̀lú ògo Ọlọ́run inshallah, aràn gìnìsọ̀ aràn tí boyún jẹ́, gbogbo ẹ̀ ni ó destroy mọ́lá tí ó yá dànù. Bá mi share, thank you for sharing.